òṣèlú nàìjíríà o olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wà rè é wí fún wa lọ. ọmọ nàìjíríà níbo là ń lọ. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wà rè é wí fún wa lọ. ọmọ nàìjíríà níbo là ń lọ. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wà rè é wí fún wa lọ. ọmọ nàìjíríà níbo là ń lọ. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wà rè é wí fún wa lọ. October 1960 tó fún wa ní independence tààlà gbòmìnira ọdún mẹ́ta lẹ́yìn yẹn precisely 1963 wọ́n fún wa ní republic Federal Republic of Nigeria. Gbogbo wa ń jó àwa ń yọ o pàṣẹ bọ́ọ̀lù pẹ̀lú o. olórí nàìjíríà òṣèlú nàìjíríà ẹ sọ fún wa ní ìgbẹ̀yìn omi ìrìnàjò. ọmọ nàìjíríà níbo là ń lọ. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wà rè é wí fún wa lọ. ogójì ọdún kọjá sẹ́yìn nàìjíríà sì tún díẹ̀ lẹ́yìn tóyìnbó ti tù wá lọ́rùn tiẹ̀ àwa tún fìyà jẹra wa. ara wájú ò ṣe nǹkan èrò ẹ̀yìn ló ṣe é kọ́ ọmọ nàìjà èrìà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbàràdà àtúngbéwé yá. ọmọ nàìjíríà níbo là ń lọ. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wà rè é wí fún wa lọ. ó fi jẹ wá ní nàìjíríà ìyà ń jẹ wá ní nàìjíríà o. ẹni kọ́ṣẹ́ parí wọn ò rí iṣẹ́ ṣe ẹni parí ìwé yunifásitì o bí ó bá fi sọmọ wọn jọ àfikún máa tó káàdà kó tó lè owó jẹun kó má di kòsòrò kó máa lágbẹ̀dẹ tí máa fi lọ́kọ́ owó epo ní nàìjíríà ojoojúmọ́ nìyẹn ń lékún òṣìṣẹ́kù Bọ́lá Àdìdé ìyà ń jẹ mẹ́ẹ̀kún o ìyàwó dẹ̀dùn bí omi ọbẹ̀ ọlọ́run mẹ́rin yẹ kó wá. ọmọ nàìjíríà ní wọ́n là ń lọ. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ìjọba kó wá rè é wí fún wa lọ. ṣèlú kò máa dán mọ́rán ipò wọn ṣèlú kò máa bára mu yorùbá ṣèlú kò máa tán ọ̀pọ̀rọ̀ ológun wọn ṣèlú kò máa gún régé òṣèlú wọn ṣèlú wọn ò ṣe dáadáa sọ́dí bàtà lórí ìjẹ́rí ìrọ̀lì àbí irú ṣẹlẹ̀ tó ṣe ní Ghana lọ́jọ́ sí
kára oko jẹ wá o. tó bá ṣe pàṣẹ ló pọ̀jù o. ọlọ́run ọba wájàrí tiwa láyé yá aláwùsá wọ́n sì ju àánú wọ̀wá o. láti pápá fún wọn ní gbẹ̀yìn ọlọ́run tó bá wá ṣe. ọmọ nàìjíríà ìrora ń wá o. ìlú nàìjíríà olórí nàìjíríà ìjọba kó wà rí. Dr. Nnamdi Azikiwe first Nigeria president bàbá wa bá a lè wá o. first Nigeria prime minister opposition leader lọ́ọ̀bá Fẹ́mi Awólọ́wọ̀ ọmọ ẹ̀kún yẹ̀yà òṣèlú àgbà kẹ́nẹ́. bọ́ọ̀lù àmọ̀sígbèrò Sàdáù náà sọ kótó. òkú ọlọ́mọ kẹ́mọ́sùn afọ́jú ẹ̀yìn wo Nàìjíríà o. àtàwọn tó kú lẹ́yìn tẹ́jíjọ ìjà òmìnira gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ àrántí títí bàbá ìjà òkú ní ìbí ló ń dà. ẹ jẹ́ ká tẹ̀wọ̀ wá dùrà olóyìn tí yóò sọ lù dẹ̀rọ̀ tó máa kó wá délé ògo. àbíwá pẹ̀lẹ́ yóò rí ìyá dẹ̀ wọ́n máa ní ìgbẹ́ Nàìjíríà lọ́kàn o pẹ̀lú èèyàn tó bẹ ní inú ẹ o. bó ṣe Yorùbá bó ṣe Ìgbò bó ṣe Haúsá wá ó lè wà látẹnìkan mìíràn ní ti ló bá fi jẹ Nàìjíríà tó máa ṣe pẹ̀lú ọ̀run nìkan lọ́wọ́n bàbá wa o. ọmọ Nàìjíríà ìwò là ń lọ o. òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba tó parí ìwò ọ̀nà. àsìkò táwọn ń gbójú bọ̀ ní generation tiwa 76 kọ́bọ̀ péré ni ránṣẹ́ $1 kan lọ́jọ́ sí bí $1 tó $2 ránṣẹ́ pọ́ńsítàní lọ́jọ́ yẹn. ṣùgbọ́n ẹmọye tó ń ṣẹlẹ̀ sẹ́yìn o àwọn tó ń rí jẹ ní ilẹ̀ òkun ò ní fẹ́ kó wá sílẹ̀ rárá ọlọ́wọ́n bá rọ̀ yìí lọ́kọ̀ o. torí bí gbọ́dọ̀ yẹ bàjẹ́ òkúta omi náà ń rọ lọ́wọ́lọ́wọ́ ṣẹ́bí yẹn náà kò bá wọn oríṣẹ́ ní inú máa dàrú ọlọ́run dàrú. ọmọ Nàìjíríà níbo là ń lọ òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba kó wà rí. mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan orí lọ́jọ́ sí. àwùjù bí lẹ́yìn iná ṣáyíká ní ìrọ̀jí mi bisimilahi rahmani rahim. yá ọmọ olùkíyàmọ̀tì lámàlù wàlá wàládù wàlá bùkà wàlá wúlì wàlá lọ́sàbù. ọjọ́ tá a bá fayẹ́lẹ̀ kò ní sówó kò ní sọmọ kò ní sí bàbá kò ní sí màmá o kò ní sí jọmọ ọkùnrin o. ayíǹde ayé lọ́jà o ọmọ mi lè kó wa. gbogbo ohun tá a bá gbẹ̀lé ayé ṣe ìwà àtẹ̀sí ní yòókù ẹ̀kú o lọ́jọ́ tó
bàbá yẹlẹ̀ gbogbo wa la òòjọ́ gbogbo wa la òfẹ̀sán o. ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ o. òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wa lè. nàìjíríà ní kò lọ́jọ́ kárí bí ọ̀rọ̀ ara rárá pẹ̀lú ọ̀nbálánsì ìwéṣọ lórí kẹ́kọ̀ọ́ kọ́ńpà ọ̀dà làjòkó sí bí ọba sí kọ́lá àdúrà àti kọ́lọ̀ wọn gbàgbé wà ní nàìjíríà òun lè lọ́wọ́ bá gbóyè wá wọn para ẹni nìkan àyíká ẹnu dénúdénú olówó wa ń lọ́wọ́ sí i àwọn òdò tí wọ́n ń tálákà sí ọlọ́run má yà wá ní táàlìkà o wọn rọ́nà gbégbá rárá o lọ́jọ́ kó lè máa pọ̀ sí bàtí lọ́sẹ̀lú lálọ́ jẹ̀lú o èèyàn burúkú kì bèèyàn rere jẹ́ àwọn kan òṣèlú àwọn ọkọ̀ òṣèlú àwọn owó òun bíríkì wọ̀bìà lọ́jọ́ sì kílẹ̀ bá fi sílẹ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ bá ọ̀run òyìnbó sọ̀rọ̀ lọ́jọ́ sí kọjá òkùnkùn túmọ̀ sí pẹ́pọ̀ láìpì lọ́wọ́ oúnjẹ pọ́ọ́lìtì kò sẹ́ni tí yóò ní ìrọ̀rùn ẹ̀ẹ́dẹ̀ lọ́gbàgbé jẹ mọ́wọ́. ẹ̀yin àríjẹ́ nínú màdàgbó sẹ́ni tí ò ní ọ̀rùn ẹ̀jẹ̀ lọ́gbàgbé jẹ mọ́wọ́. ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wa lè. olóhùn òkè kọláyé ẹni tó lẹ́nu wà ní ìkòtò ẹni tó lẹ́nu ìdáyé rere ẹni tó lọ́la wà ọmọ o àríṣe láàríkà àríkà bàbá rẹ̀. ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wa lè. àìfọ̀gbọ́sẹ́yìn kan òun ní ìrèjà yógún àwọn tí ìfọ̀gbọ́sẹ́yìn kan ṣe ló yẹ ká yọjú àti dìbò fún yín ọwọ́ yín bọ̀ pa àṣẹ lẹ́rú ọmọra ẹ lẹ́rú ìwọ̀fà ọmọra ẹ ní ìwọ̀fà tóye má ṣe bí ọba ṣé wàá rọ̀bà fún ra ẹ o kó má fi ra ẹ wọ lóhùn ọba torí wà láyà ṣááhùn náà kí láyà ṣááláwù àṣẹ lóluwà ò bá nìkan ṣe. ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́ bá ń kó wa lè. nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà o olórí nàìjíríà ibi tá a bá ń kó wà rè é wí fún wa lọ. ọmọ
òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́wà ń kó wà rè ọmọ nàìjíríà bí ibo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́wà ń kó wà rè wí fún wa náà. ọmọ nàìjíríà ibo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ibi tẹ́wà ń kó wà rè wí fún wa náà. October 1960 tó fún wa ní independence tààlà gbòmìnira ọdún mẹ́ta lẹ́yìn yẹn precisely 1963 wọ́n fún wa ní republic Federal Republic of Nigeria. Gbogbo wa ń jó àwa yọ pàtí bọ́ọ̀lù pẹ̀lú olórí nàìjíríà òṣèlú nàìjíríà ẹ̀ sọ fún wa ní ìgbẹ̀yìn òmìnira yìí. ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ìjọba òwò ogójì ọdún kọjá sẹ́yìn nàìjíríà sì tún díẹ̀ lẹ́yìn tóyìnbó ti tù wá lọ́rùn tilẹ̀ àwa tún ti yàjẹra wa. ara wájú wo ṣe nǹkan èrò ẹ̀yìn ló ṣe é kọ́ ọmọ nàìjà èrìà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ farada àtúnjẹwé yá. ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ìjọba kó wà rí. ó fi jẹ wá ní nàìjíríà ìyà ń jẹ wá ní nàìjíríà o. ẹni tó ṣe parí wọn ò rí iṣẹ́ ṣe ẹni parí ìwé yunifásitì o bí ó bá fi sọmọ wọn jọ àfikún máa tó káàdà kó tó lè rówó jẹun kó má di kòsòrò kó máa lágbẹ̀dẹ tí máa fi lọ́kọ́ owó epo ní nàìjíríà ojoojúmọ́ nìyẹn ń lékún lòdìjọ́ púpọ̀ láàdìdé ìyá ń jẹ mẹ́ẹ̀kún ìyàwó dẹ̀dùn bí omi ọbẹ̀ ọlọ́run máa ń jẹ kó wá. ọmọ nàìjíríà ní wúlò là ń lọ òṣèlú nàìjíríà olórí nàìjíríà ìjọba kó wáyé ìwọ̀nà. àwọn tó ṣèlú kò mọ̀ tó mọ́rán ipò wọn ṣèlú kò má bára mu yorùbá ṣèlú kò má tọ́ ọ̀pọ̀rọ̀ ológun wọn ṣèlú kò má gúnrégé òṣèlú wọn ṣèlú wọn ò ṣe dáadáa sọ́dí bàtà lórí ìjẹ́rí ìrọ̀lì tàbí irú ṣẹlẹ̀ tó ṣe ní Ghana lọ́jọ́ sí tààrà oko dẹ̀ wá o tó bá ṣe pàṣẹ ló pọ̀jù o ọlọ́run ọba wá dárí jì wá lẹ́yìn yá aláwùsà wá sí ìdúwà ló ń wọ̀ wá o láti pápá fún wọn ní gbẹ̀yìn ọlọ́run tó bá wá ṣe.
ìjábọ̀ kí gbogbo ọmọ Yorùbá kàásán níbikíbi tí a bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété Ìṣọ̀kan Oòduà Media Limited náà lẹ ti ń wò mí. Dr. Nnamdi Azikiwe first Nigeria president bàbá wa bá a lè wà o. gíga náà làdánwò ilẹ̀ Yorùbá. ṣé àṣìṣe àwọn tó ṣe ṣáájú ni àbáṣìṣe àwa tá à ń bẹ níbẹ̀ lóde òní. ẹ jẹ́ ká bèèrè wa léèrè. òkú ọlọ́mọ ọgbẹ́ mọ́sùn ọfojú ẹ̀yìn wo. torí tá a bá ń sọ̀rọ̀ wọn a máa bi wá léèrè pé kí tiẹ̀ lè ṣòro ẹ̀yin ọmọ yìí gan-an. kúrú lẹ́yìn tẹ́jíjọ ìjà òmìnira gbogbo ọmọ Nàìjíríà la. ajá wa ò ṣàdédé máa gbó. títí bàbá ìjà òótọ́ ní ìlú ló ń gbà ẹgbẹ́ kábẹ́wọ̀ wá. ẹni kó lè ó sá ó sá. ẹni kó da tọwọ́ ẹ̀ lẹ̀ ó dà á lẹ̀. a ti wà pẹ̀lẹ́. kí ló tún kù sẹ́ ẹni kó lè ó ṣe. Nàìjíríà lọ́kọ̀ o pẹ̀lẹ́ èèyàn tó bẹ́ẹ̀. ọ̀pọ̀ ìyá aṣíwájú wa lẹ̀ Yorùbá. bó ṣe yòówù bá bò ṣe ìdìbò kó ṣàwù. ẹ̀ láàánú àwa ọmọ ẹ̀yìn yín lójú. òmíràn ní ti ló bá fi jẹ́ Nàìjíríà. ọ̀pọ̀ yín lùlù bámúbámú ni mo yé wọn ọmọ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. ìrọ̀rùn ní kọ́ lọ́wọ́ bàbá wa o. ọmọ Nàìjíríà. ajẹ́bẹ̀ iléèwé àríṣẹ́. ìyá ìwò là ń lọ òṣèlú Nàìjíríà. ẹ̀mí àwọn tẹ́ ẹ lẹ́yìn ṣèjọba lé lórí ẹ̀mí wọn ò jọ yín lójú pa. orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè tí màálù ti ń lo AC táwọn aráàlú ń lo fáànù. àsìkò táwọn ń gbójú bọ̀. orílẹ̀-èdè Nàìjíríà níbi tí màálù ti ń ní oore ọ̀fẹ́ sí 24 hours electricity supply tí aráàlú sì ń wà nínú òkùnkùn bírímù. náírà là ń ṣe pọ́ńtàní lọ́jọ́ yẹn. àtúwá ní pé bá a ṣe ń ṣe yìí náà ò da apàrónú wa àti ọ̀dọ̀fin àtúyàyà jáde wípé ìsàbò lè gbè mí ṣe wá bó ṣe bá wa. torí bí gbọ́dọ̀ yẹn bàjẹ́ òkúta omi náà. jíjáde tá a tún jáde tán láti máa sọ fún gbogbo àgbáńlá ayé pé ìyà ń jẹ wá nǹkan ò lọ bó ti yẹ kó lọ ẹ tó ń fi kú lé wa kiri ẹ sì ṣàánú àbíamọ. ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà níbo là ń lọ òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjẹba kó wà rí. tá a bá bínú kí gàgà lọ fa wuyewuye. àwùjọ ìbílẹ̀. àìṣe adètègbàjọba gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ènìyàn ṣe ń pè wá. a rò pé it is our civic right láti demand fún tó tọ́ sí wa ní. yá ọmọ olùyá mọ́tì. ǹjẹ́ ìyá àgbààgbà wa gan nínú Yorùbá nation jẹ́ ìrìn ọ̀nà yìí bó ṣe tọ́ àti bó ti yẹ. wàlá bùkà. ṣé kì í ṣe pé ẹ kàn fẹ́ mú ẹ̀mí àwa tá a wà tá à ń tẹ̀lé yín àwa ọ̀dọ́ tí èyí ṣe pé ẹ kàn fẹ́ fẹ̀mí wa ta káyìtì lásán. ọjọ́ náà bá fayẹ́lẹ̀ kò ní í sówó kò ní í sọmọ. ẹ má gbàgbé o. kò ní sí bàbá kò. ọ̀pọ̀ wa ló ti pàdánù ọ̀pọ̀ dúkìá ohun ẹ̀mí lórí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́yìn aṣíwájú wa bá tán wá ń fi wá negotiate á jẹ́ wípé kò sí ní tóyàn tó kù ju pé kábí Ọlọ́run Olódùmarè kó da iṣẹ́ yín nù lọ. ayé ṣe ìwà àbẹ̀sí ní òkú ẹ̀kú lọ́jọ́ tó bàbá ayẹlẹ̀ gbogbo wa. afẹ̀mí afárá afọkàn afẹ́ntẹ̀lé Yorùbá nation ni. a máa wá padà rí wípé ọ̀pọ̀ adarí wa gan ò fẹ́ràn wa. ibo là ń lọ òṣèlú náà. ìyẹn mú olórí Nàìjíríà. kò sóúnjẹ ń lù ú. kó wà lè. bẹ́ẹ̀ a sì fẹ́ kéde orílẹ̀-èdè tuntun. Nàìjíríà ní kọ̀lájọ́ kárí. ṣé kì í ṣe pé ìyà tá à ń jẹ ní Nàìjíríà náà lẹ́yìn aṣíwájú wa nínú Yorùbá nation tó ń pète rẹ̀ fún àwa ọmọ yìí.
kẹ́kọ̀ọ́ kọ́ńpáùdà làjòkó sí. bí o bá sí kọ́lá àdúrà àti kọ́lá. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Dr. Sikiru Ayinde Barrister lórí keg of gunpowder lórílẹ̀‐èdè Nàìjíríà àjòkó sí. wọ́n para ẹni nìkan àyíká ẹnu dénúdénú. kọ́lọ̀ ń bá ń fọ̀rọ̀ kẹ́ Dr. Sikiru Ayinde Barrister. àwọn òdò tí wọ́n ń tọ́lá sí. bàbá yìí ti sọ̀rọ̀ púpọ̀ sílẹ̀ kó tó di pé lọ. wọ́n rọ́nà gbégbá rárá o lọ́jọ́ kó lè máa pọ̀ sí i. pàtí lọ́sẹ̀lú la. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ń gbomijé lójú mi ni. kú kí bèèyàn rẹ̀ jẹ́. mo rè lú Àbújá fódìdí oṣù méjì nínú àjálẹ̀ wọn ò mú mi pé mo pààyàn wọn ò mú mi pé mo jalè bẹ́ẹ̀ wọn ò mú mi pé mo fipá bá àyàn lò pọ̀. lọ́jọ́ sì kí ilẹ̀ bá fi sílẹ̀. lọ́jọ́ wọ́n mú mi lórí pé mò ń jà fún ìran mi ni. yóò ṣe lọ́jọ́ òbí. bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí oṣù tí ń bọ̀ láàrin ọjọ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù tí ń bọ̀ ni ìyá tó bí mi lọ́mọ yóò pé ọdún kan tó bọ́ sálùkì ìyàwó mọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. bẹ́ẹ̀ bá ẹja síwájú wa nínú máa dàgbò. ẹ̀yin tá a nígbàgbọ́ nínú yín ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ bá tó wá ń dalẹ̀ wa tá a ṣe nǹkan bó ti tọ́ àti bó ti yẹ Nàìjíríà kí wàá ló tún wá kù níbo là ń lọ o. kò yẹ kó rí bẹ́ẹ̀ o. òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìdílé bàǹkó wà lè. ẹ fẹ́ sọ ọ̀rọ̀ wa di orele kò délé oró kò dóko. ọgbọ́n ẹni tó ní Olúwa ni ó èyí ìṣẹ̀dá Olúwa ẹ̀. ẹ fẹ́ sọ wá dẹni tí mo lé lọ́ọ̀ọ́kán àmọ́ tí ò lè wọlé náà. a ti dọ̀tá gbogbo olóṣèlú pátápátá ó ní pẹ̀lú bọ́sà o. látàrí ipá ń sòótọ́ ọ̀rọ̀ ẹni tó lẹ́nu wà ní ìkòtò ẹni tó lẹ́nu ìdáyé rere ẹni kí wàá ní kó jẹ́ ìlú wa. orí ìṣe láàrin náà. yọba ìdìbò ní February bákan méjì nìbò orílẹ̀-èdè Nàìjíríà lè já sí. Nàìjíríà níbo là ń lọ o. ó lè jẹ́ ìbò yìí ni ó padà pín Nàìjíríà pérégedé. olórí Nàìjíríà ó sì lè jẹ́ ìbò yìí ni ó padà mú kí ìṣọ̀kan Nàìjíríà kó tó wà báwọn kan ṣe rò páwọn fẹ́ kó wà. ìfọ̀gbọ́kẹ́yìn kan òun ní ìdáyé ogun. àmọ́ Ọlọ́run ní gbogbo ẹ̀ ló yé ṣé ló yẹ ká yọ. kò yá wa àti dìbò akitiyan wa ọwọ́ yín bọ̀ ọ̀pá. òun náà ní pé ká bọ́ lóko ẹrú tá a wà yìí. lẹ́rú ọmọọ̀rá ẹ lẹ́rú. àwọn ìyá wa kan ní àwọn fẹ́ declare tóyè máa ṣe bí ọba ṣé wàá rọ̀bà àwọn kéde orílẹ̀-èdè. ẹ̀wọ̀n lóhùn ọba. orí wa láyà ṣááhùn náà. ǹjẹ́ èyí tó ti wà nílẹ̀ bí? àṣẹ. ẹ má jẹ́ àfọ̀tá ọ̀pá pọ̀ lọ́pọ̀ lọ́pẹ́jọ. ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà níbo là ń lọ o. ẹ má sọ wá dẹran ògún lọ́wọ́ àwọn ìjọba ológun orílẹ̀-èdè Nàìjíríà. inú wa ìdàn ìbànújẹ́ gorí ẹ̀mí wa torí wípé kí ni Nàìjíríà níbo là ń lọ o. torí bábẹ́jì kọ́ olórí Nàìjíríà torí pé gbogbo nǹkan ò lọ bó ti yẹ kó lọ ni. rè é wí fún wa lọ o. ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà níbo. ẹ wò ó ọ̀pọ̀ nǹkan ní dààmú ẹ̀mí mi àmọ́ tí mi ò mọbi tí mo fẹ́ gbé kà. wà Olódùmarè wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí àjàláyé àjàlọ́run ọba tó gbélé ayé ẹja kọ́kọ́ gba ìwúrò yìí ná. tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ Yorùbá ìbà Ọbàtálá ìbà Odùduwà ìbà àwọn ìsọ̀gbẹ̀ tá a mọ̀ sí gbárùnmọ́lẹ̀ ojú kan tó
ọ̀tún Kábíyèsí ìbà rẹ̀ àwọn lọ. igba arúmọlẹ̀ ojú kò sí Kábíyèsí ìbà rẹ̀ lọ. ọ̀tàrẹ́lúgba irúmọlẹ̀ káàlù sẹ́rẹ̀ Kábíyèsí fún rẹ̀ ìbà lọ. aláyé ọlọ́run. hello mo wà ní studio mo wà lórí ètò mo wà ní studio. ẹ ti pèsè ti gba ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ yorùbá ó ti ṣeé ṣe ó ti fẹsẹ̀ múlẹ̀ torí wípé yorùbá nation. ìbà òtódó wà olódùmarè wọ ní jẹ́bẹ́ kábíyèsí àjàláyé àjàlọ́run ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurufú gágádó tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ yorùbá ìbà ọbàtálá ìbà. ọ̀rọ̀ wọn ti wá dọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn náà ló fi yẹ ká mú wò ó. ìbà àwọn igba irúnmọlẹ̀ ojú kò sí ìbà ọ̀tàrẹ́lúgba irúnmọlẹ̀ káàlù sẹ́rẹ̀ fún ìbà aláyé ọlọ́run ìbà ọlọ́run ìgbásẹ̀ ìbà ìgbásẹ̀ arẹrẹ ní mògún orúkọ tẹ́ ń pòkú lákàáyé gbogbo yín la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ yorùbá ó ti ṣeé ṣe ó ti fẹsẹ̀ múlẹ̀ torí wípé yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ìtọ́ ẹnu mi dàṣẹ ní tòní torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní tìgbín kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ohun ẹnu mi dàfọ̀ṣẹ́ torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn dandan ni kó dára ọmọ inú ẹ gbogbo èyí tí mo bá wí lónìí dandan ni kárọ̀ òwúrọ̀ mọ̀ gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí yorùbá nation ó ṣeé ṣe tẹ́ ẹ finúfídọ̀ dúró gbẹ́ngbẹ́ng wípé àfikíran yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ rìn lọ́sàn-án àtàárọ̀ kùtù bẹ́ẹ̀ rìn lọ́gẹ̀jọ́ bẹ́ẹ̀ rìn níyàlẹ́ta àtìlẹ́yìn olódùmarè àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ yorùbá kò ní fi yín sílẹ̀ láéláé ẹ ní bá wọn kígbe gbàmígbàmí ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi ò sòrò màndìfíà àwọn ọ̀jàǹgbàjàǹgbà lọ́mú ẹyẹ ńlá bì kó sọ̀rọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ ò ní bá wọn rí jẹ àwọn ọmọ adarí oorun láéláé àṣẹ wàá bẹ́ẹ̀ ni o àníṣe gbogbo àwọn tó dìgírí dìgbàmú wípé kíran yorùbá ó bọ́ lóko ẹrú ẹ ò ní bá wọn ṣàìsàn débi ẹ̀mí gbé wà torí wípé pẹ́pẹ́ lowó ń ṣe nílé arọ́ ara pápá là bẹ́ tu òjòjò kan kò ní sowó kó má bá wọn nájà àyíbọ̀kùnrin ẹyẹ lórí ìtẹ́ àìsàn kankan kò ní fi lé yín ṣe bùgbé ọmọ aráyé kò ní bá wọn fẹ́ gbà fún yín lóúnjẹ torí pé bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń fọhùn àní gbogbo àwọn tó fọwọ́sowọ́ tí wọ́n finú konú lórí kíran rere ọmọ Odùduwà lè di múmúṣẹ tí kì í ṣe torí ipò tàbí ṣe árími tí wọn ò sọ́ra wọn dàparò sábẹ́ ìran Yorùbá gbé kà tó jẹ́ pé ìdúró re ohun ìfẹsẹ̀rinlẹ̀ àti ìdúró gbẹ́ngbẹ́ng Yorùbá nation lẹ́yìn ń fẹ́ ní gbogbo ìgbà ẹ ó roko àlọ́dé ẹ ó máa rọjà lọ́bọ̀ ilé kò ní lé yín síta o ọ̀nà kò ní nà yín láéláé lágbára orírun ilẹ̀ Yorùbá torí wípé àṣẹ iná ni iná fi ń jógbó ó ṣeun alùsẹ́rẹ̀ mi àṣẹ òrùn lòrùn fi ń gàtà ó dọwọ́ aṣálú ó dọwọ́ amìlú ó dọwọ́ ìgbé amìgboro títì adágbákọ́ adàgbàfọ́jà ológìní òru kò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tọmọtọmọ àṣẹ bẹ́ẹ̀ àfọ̀gbóhùn lórí gbogbo èyí tí mo wí lónìí fún gbogbo ènìyàn tó bá fẹ́ kíran Yorùbá tẹ̀síwájú ó ṣẹkúṣẹ náà ní tìlákọ̀ṣẹ́ o ẹ̀ní dẹni ẹ̀yìn láéláyé ìtọ́ ẹnu mi àṣẹ ṣùgbọ́n ṣá o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gbòkègbodò gbégidí náà gbígba Yorùbá nation ó yá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ ọ̀bàràká máa ká gbogbo wọn dà sọ́run ọ̀bàràká ìbáṣọkùnrin ni ló ṣàtakò ìran Yorùbá ọ̀bàràká máa ká wọn dà sọ́run ọ̀bàràká ìbáṣọmọdé ìbáṣàgbàlagbà ọba ni tàbí jòyè ló ń ṣàtakò gbígba Yorùbá nation ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run ìbáṣọ olóṣèlú ìbáṣe ìran míì tàbẹ́ni tó súnmọ́ ìran Yorùbá bíi kásán ọrùn ló ń fojú ṣọ̀rẹ́ tó ń dẹ́yìn sọ̀tá tó ń wípé kíran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká ó yá máa ká wọn dà sọ́run torí wípé gírílẹ̀yà là bẹ́tu bẹ́ẹ̀ ni gírílẹ̀yà là gbàgbọ̀nrín kógókógó là bọ́mọ onígògó gbogbo ọ̀tá Yorùbá nation fírí ìbò fírí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ ìbò fírí bọ́sọ̀ olóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí ìbáṣọkùnrin ìbáṣọbìnrin ìbáṣọba ìbáṣèjòyè ló ń ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí àníkọ́ba má ṣèlú ẹ̀ àníkólóṣèlú má ṣòṣèlú ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbó lóṣèlú kó lóṣèlú tó
tó bá sọ wípé òun fẹ́ máa gbégi dínà ìran Yorùbá wípé òun fẹ́ máa dabarú gbígbòmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ̀dọ̀ fírí ìbò fírí yóò ṣẹ lérí àwọn ọ̀tá ó dilé odi ọmọ Odùduwà èpè kórókórókóró ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ti mọ̀ wípé takẹsẹ̀ ní ṣe láwùjọ òwú ìjímèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣe láwùjọ ọ̀bọ dandan ní tàbí dán òmìnira ilẹ̀ Yorùbá dandan ní kó tó ràn Yorùbá lọ́wọ́ agbọ́dúdú ẹ̀yẹ mákè ọ̀yá dá mi lóhùn sẹ́rẹ̀ mi dá mi lóhùn agbọ́dúdú ẹ̀yẹ mákè ló ní kómìnira ilẹ̀ Yorùbá ó tẹ̀ wọ́n lọ́wọ́ ẹlẹ́ra fún gbágilọ́yà àwọn okoté olórin olóní wí fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fẹ́ dàrin bàbá wa Professor Akíntóyè bàbá wa Adéníran Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti màmá wa Onítìrí àti gbogbo àwọn tó ń sòkè sódò wípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dàrin wọn rú ẹlẹ́ra fún ni kó máa rá wọn níyè tọmọtọmọ o àṣìṣe gbogbo ìsun àbíwálẹ̀ tó fẹ́ máa gbégi dínà ọmọ Yorùbá okoté orí ọ̀rẹ́ kó máa kó wọn dà sọ́run àrèmábọ̀ torí wípé àjìgàn oòrùn tó bá ti ṣe ìtìjú ló bà kí ìtìjú ó bá gbogbo àwọn ọ̀tá Yorùbá nation ètò kó máa tún gbogbo ìran Yorùbá ṣe àkọsìmọ̀gbà ló ní kíran Yorùbá ó dà pé sì sí rè torí wípé òdèmọ sílélẹ́mọ jáde lórúkọ tá ń pẹ̀yìn ìyàmí àjẹ́ asokú gbọ́rọ̀ kálé lórúkọ tá ń pẹ̀yìn èmèrè àwọn ọmọ Odùduwà àwọn ọmọ Yorùbá ń sunkún òmìnira mọ́ yín lónìí wọ́n ń sunkún ajé mọ́ yín lónìí ọmọ Yorùbá ń sunkún ìlọsíwájú mọ́ yín lónìí Yorùbá nation yìí ẹjẹ́ ó ṣeé ṣe o oṣó ló bá diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú àṣẹ àjẹ́ ló bá ń diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú ẹlẹ́bọ lóògùn ló bá ń diwọ́ ìran Yorùbá tó ń wípé Yorùbá nation dàfàtì ìtúkọ̀ bá wa tú olóṣèlú ló bá ń diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú àáfàá tàbí pásítọ̀ ló ń diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú ìran Haúsá àbíran Ìgbò àbíran Fúlàní ló bá ń diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú ìbá àsọmọ Yorùbá gangan ló ń diwọ́ ìran Yorùbá wípé kí Yorùbá ó dẹni ẹ̀yìn ìtúbá wa tú àṣẹ bẹ́ẹ̀. ó dàṣẹ ó dègún ó dàṣẹ àbá tálágẹmí bá dá ńlòkè ọ̀run gbà ó dàṣẹ ẹyẹ tàn wá. ẹrú ò lè ṣe ọba ò lè ṣe bí ẹrú ò lè ṣe ọba. nínú àwọn nǹkan kan ní Yorùbá nation tó sì jẹ́ nǹkan ìbámu jẹ́ fún mi. Iléyá. àmọ́ tá a ní ń retí mi fún. Iléyá o. gbogbo ẹ̀yin aṣíwájú wa. Iléyá. mo fẹ́ lọ́n bẹ̀ yín ẹlẹ́rìí ó fi mọ̀ ṣọ̀kan. ẹrú ò lè ṣe kí adé wa má bàa wá dàbí ẹ̀gbọ́n. ẹrú ọmọ Odùduwà ilé. ká má bàa fọwọ́ ara wa bà gbogbo ń tá a ti gbé kalẹ̀ tipẹ́tipẹ́ jẹ́. Iléyá. Alẹ́kùn nílé àwọn jò. kó má ṣe pé fúnra wa náà lásọra wa di ẹ̀gà tí fẹ́mi ara rẹ̀ kọ́lé títún fẹ́mi ara rẹ̀ túká. Ìwà Iléyá. Àwa ló la àṣà àwa ló ní iṣẹ́. ilé tá a ti ń kọ́ bọ̀ tipẹ́tipẹ́ tá a wá fẹ́ fi àìfi ìmọ̀ ṣọ̀kan tá a fẹ́ fi dá gbogbo ẹ̀rú. Ẹ̀dá ló ṣe wá bẹ́ẹ̀. Gbé àsíá rẹ̀ sókè kó mi àfẹ́lẹ́lẹ́. Ọmọ Odùduwà Iléyá. Iléyá. tó o bá tiẹ̀ wá pítì ara yín ẹ̀yin tí ẹ̀ fi ìṣọ̀kan ìwé ẹ̀ bá pítì ara yín ẹ̀ sì pítì àwa tá a wà lórílẹ̀‐èdè yìí. báwo lè ṣe bí ẹrú. tó jẹ́ wípé ẹ̀mí wa wà nínú ewu. Iléyá o. inú ewu ńlá lẹ̀mí tí a wà. àmọ́ wa nígbàgbọ́ pé ọba tí ń yọ ọ̀yàn yọ àwa ń bẹ̀. Òmìnira máa wá dómi ìlera wọn. kí ló dé tẹ́ ẹ fẹ́ yọ olóorun tó ń sùn. Àwọn ìjòyè wá di pàṣẹ fáwọn ọmọ ọba. ẹ má jẹ́ à sùn débi wípé wọ́n wàá gbé jẹ̀ǹbẹ̀tì ó gbélé alọ́. Iléyá o. Gbogbo orí adé wa gbogbo ló máa wá ń sùn lórí. Iléyá o. Yorùbá jí lójú ohun ẹ̀dá kan fi mọ̀ sọ̀kún. Iléyá o. Yorùbá jí lójú ohun ẹ̀dá kan fi mọ̀ sọ̀kún. àfi kó lódùmarè kó ṣàánú wa ni. Yorùbá jí lójú ohun ẹ̀dá kan fi mọ̀ sọ̀kún. Iléyá o. Ilé. Thanks so much. I will definitely work on it. owó ní jẹ kì í jẹ àgbàdo.
ẹ wò ó ga. ẹrú ò lè ṣe ọ́. Nàìjíríà níbo là ń lọ. níbo là ń lọ gangan. Òṣèlú Nàìjíríà o olórí Nàìjíríà ibi tá a bá ń kọ́. With what is on ground, we have a lot of things to do. We have so many things that we've left undone Nàìjíríà and must be done before the declaration. níbo. How do we go by it? Stop deceiving us, please. Ẹ sòótọ́ ọ̀rọ̀ fún wa. Nàìjíríà Níbo la bá nǹkan dé? lórí Nàìjíríà Ìgbà wo ni declaration yìí gẹ́gẹ́ fẹ́ wáyé? wà rèé. Àpà! Ìgò lágbájá ló fẹ́ declare. Ìgò tàmẹ̀dò ló fẹ́ declare. Ẹ̀mí tí a ní bẹ nínú ewu. Nàìjíríà ọmọ Nàìjíríà níbo là ń lọ. Òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ibi tá a bá ń kó wà rèé wí fún wa náà. Ọmọ Nàìjíríà. Bàbá sì fà wá sínú ewu ìsìnkú ọ̀run wa ò ní jí ẹ nísinmi. Ìsìnkú wa ò ní dáríjì yín láéláé. Nàìjíríà Àwa la máa ń tójú wa ń rí o. A lè dárìn láàrin ìgboro. Bàbá lo máàsì. Àti ká wà nínú mọ́tò tí ò ní ṣàfihàn wa páwa là ń lọ. tó fún wa ní ìpẹ́ndẹ̀nsì bàlá gbòmìnira Ẹ wò ó, o ti fẹ́ sú mi. ọdún mẹ́ta lẹ́yìn. Àìṣọ̀kan náà Yorùbá nation ti fẹ́ da nǹkan rú. precisely nine. And I know they are going to use this as an excuse wọ́n fún wa ní to tell us what we don't really want to hear. Nàìjíríà Ìyẹn ò ní ọ̀wà àgbàjù. Ọlọ́run má jẹ́ á padà mọ́ ẹlẹ́ra wa lóko. pàtí bọ́ọ̀lù òpin. Àwọn òkúta gidi. A lot of people have committed their life on this journey. ìlú Nàìjíríà o ẹ sọ fún wa ní ìgbẹ̀yìn òmìnira ni. ọmọ Nàìjíríà níbo là ń lọ. Ẹ wo ìyìn tí ẹ̀gbọ́n tí mo fẹ́ lè rí mọ́. òṣèlú Nàìjíríà Ìbànújẹ́ gorí ẹ̀mí mi. Nàìjíríà Inú mi ò dùn. Wọ́n kàn ń fọkà kí n gbé ni. Torí bá a ṣe fẹ́ kí nǹkan wà kọ́ ló ṣe wà. ogójì ọdún. Ọ̀pọ̀ irọ́ náà yí aṣọ mọ́ fún wa tó ń pè lóòótọ́. Nàìjíríà sì tún di Òpópónà Lagos sílùú Ìbàdàn ò ṣe é rìn mọ́. àlọ́hùn tilẹ̀ Òyì ìjẹta. wá. Agbègbè kan ní Abẹ́òkúta ó wà surrounded pẹ̀lú àwọn Fúlàní. Bẹ́ẹ̀ náà wọ́n ṣèkọlù sí wọn lọ́sẹ̀ tó lọ. Àwọn wà lójú kan bí omi adágún. Àwa ń sọ fáwọn èèyàn pé all is well. Nígbà tá a sì mọ̀ pé all is not well at all. ọmọ Nàìjíríà níbo là ń lọ. òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba kò wà rí. All is not well. Ọjọ́ bíi mélòó kan sẹ́yìn. Nàìjíríà Ọlọ́nga lọ́yà wá gan. Lọ́yà àwọn ajínigbé ní òpópónà Ògbómọ̀ṣọ́ sí ìlú Ìlọrin. ẹni parí ìwé yìí Ẹ sì wá ń tàn wá. bí ó bá fi Ẹ sòótọ́ ọ̀rọ̀ fún wa. kó máa tó káàdà kó tó lè rówó jẹun kó má di kòsòrò kó máa lágbẹ̀dẹ kí máa fi lọ́kọ́ owó epo ní Nàìjíríà ojoojúmọ́ nìyẹn ń lékún òtítọ́ púpọ̀ láàbìdé ìyá ń jẹ mẹ́ẹ̀kún ìyàwó dẹ̀dùn bí omi ọbẹ̀ ọlọ́run máa ń jẹ kó wá. ọmọ Nàìjíríà ní ìrora ńlá o. òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba kò wáyé ìwọ̀nà. àwọn tó pẹ̀lú kò mọ̀ tó mọ́rán.
máa gbára mú yorùbá ṣèlú kò máa tọ́ ọ̀pọ̀rọ̀ ológun wọn ṣèlú kò máa gún régé òṣèlú wọn ṣèlú wọn ò ṣe dáadáa sọ́dìgbà tábà rí ìjẹ́rí ìrọ̀lẹ́. bóyá kí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ghana kó kúkú fẹ́ẹ̀ kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. sáárà ó tó bẹ̀ wá o tó bá ṣe pàṣẹ ló pọ̀jù o ọlọ́run ọba wa dárí jì wá lẹ́yìn aláwùsà wọ́n sì jù wá nù wọ̀ wá o láti pápá fún wọn ní gbẹ̀yìn ọlọ́run tó bá wá sí i. ọmọ Nàìjíríà ìrora ńlá o ìlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba kó wà rí. Dr. Nnamdi Azikiwe first Nigeria president. bó làwọn Nnamdi Azikiwe bó lọ́n ṣe ṣe bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bó lọ́n ṣe ṣe sígbèsí ayé kan náà kọ́ la wà ní. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọmọ ẹ̀kún yẹ̀yà òṣèlú àgbà kínní. Bọ́ọ̀lù Amadu Bello Sàdáhù náà sọ kòtò. Òkú ọlọ́mọ tó mọ́sùn. Afojú ẹ̀yìn wo Nàìjíríà o. Àtàwọn tó kú lẹ́yìn tẹ́tí. ṣé àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbogbo wọn lé Bọ́lá Ìgè ṣé wọn ò bójú wàyìn wo ilẹ̀ Yorùbá ní bẹ́sẹ̀ bàrà ṣe fi sí ló sì ṣe wà kí ló dé. Ẹgbẹ́ kájẹ́ sáwọn Awólọ́wọ̀ sùn wọ́n gbé bẹ́ẹ̀dì ìdánilọ́run ni. ọ̀rọ̀ tó máa kó wá dé. lè Bọ́lá Ìgè sẹ́ẹ̀sùn ẹ̀ rántí ibi tẹ́ ẹ fi ran Yorùbá sí mọ́. Yóò Àjàyí Crowther ẹni tí ó tó pèsè ìtọ́nì lóṣù lẹ́yìn tó bẹ ní. ṣé gbogbo yín ti gbàgbé bẹ́ẹ̀ ṣe forílẹ̀-èdè yìí sí ni. Má ṣe lò kí ló dé ó kó ṣàwọn. ìyà ń jẹ wá a gbìyànjú agbára ti fẹ́ pé a ṣe làkàkàkàkà kó bọ́ sójú rẹ̀ ó di ọwọ́ làákà fi ń dà á nù nítorí wípé nítorí kíni torí wọ̀nbí àwọ̀nbílíkì tí ń bẹ lára wọn àwọn ọ̀dà nìkan jẹ ọ̀dà nìkan mú àwọn ọ̀dàlú onílé fi bó tiwọn lẹ́yìn. Ọmọ Nàìjíríà ni ó là ń lọ o. Òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba kò sáré láàyè wọn náà. Àsìkò táwọn ń gbójú bọ̀ ní jẹ́nẹ́rẹ́sọ̀ tiwa 76 kọ́bọ̀ péré ni làṣẹ $1 kan lọ́jọ́ sí bí $1 tó $2. ẹgbẹ́ yìí tó ló ń ṣe dọ́là $1 jẹ́ 75 kọ́bọ̀ péré. èló ni dọ́là ní ìsìn ẹ̀yìn bàbá wa tẹ́ ẹ ti lọ lámúrúdú Odùduwà ẹ̀ka lọ rèé sun ẹlẹ́sìn rìn ni. Ọlọ́run ẹ bójú wò wá lẹ́yìn pàápàá. torí bí gbọ́dọ̀ yẹ ìpàdé òkúta bójú wò wá ẹ̀yin gan lẹ̀ fìyà jẹ wá. aláwọ̀ ṣé ẹni abẹ́gun ilé abẹ́gun ilé oríṣẹ́ ní inú ẹni abẹ́ òsà ọjà abẹ́ òsà ọjà. ọmọ Nàìjíríà níbo là ń lọ òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba kò wà rí. ẹ̀yà aṣíwájú ilẹ̀ Yorùbá ń bolẹ̀ ń kó wá rè. Afẹ́nifẹ́re ọ̀sán hé àtúnrà Afẹ́nifẹ́re tí ọ̀sán bí. àwọn èèyàn ọ̀fẹ́ wa fún rédíò ṣe bí. ṣé ká máa bọ́ síwájú Bọ́lá Ahmed Tinubu ṣe ni ló lè kó wa kúrò lóko ẹrú. ṣé ká máa sọ̀rọ̀ àlùfàǹsá sáwọn orí adé ṣe ni ló lè yọ wá kúrò lóko àdánù tá a wà. ajẹ́ pé bọ́ bá rí bẹ́ẹ̀ yẹn àgbààgbà Yorùbá wá solution ṣeéṣe. Ìbà Gani Adams olóyè Sunday Igboho náà ti gbìyànjú. bí ọba sí Sunday Igboho ni níbo la àbá fojú sí lágbí nígbà tá a wà o. ọjọ́ náà bá fayẹ́lẹ̀ kò ní sówó kò ní sọmọ kò ní sí bàbá
kò ní sí màmá o kò ní sí jọmọ ọkàn rárá o. Ayíǹde ayé lọ́jà o ọmọ mi lè kó wa. Gbogbo ohun tá a bá gbẹ̀lẹ̀ ayé ṣe. Ìwà tẹ̀sí ní òkú ẹ̀kú o lọ́jọ́dọ́ bàbá ayẹlẹ̀. Gbogbo ara òòjọ́ o gbogbo ara ògbẹ̀sán o. gbogbo yín pátápátá lẹ́gbẹ̀sán ìwà yé o. Nàìjíríà. ẹ múra sí i n ti ń tán lọ́dún eégún tó bá jẹ́ pópó ẹrú yìí náà ló wù yín káwa ó sì máa wà ẹ má wọ́ọ́rì àbá yìí àbá yìí mọ́ àmọ́ ti yín ni ó dùn nígbà tí ìyá ọlọ́run bá dé. Nàìjíríà ní kò lájọ kárí bí ọ̀rọ̀ ara rárá pẹ̀lú àǹbálánsì ìwé sọ lórí kẹ́kọ̀ọ́ kọ́ńpà ọ̀dà alájọpọ̀ sí bí ọba sí kọ́lá àdúgbò àti kọ́lọ̀ wọn gbàgbé wà ní Nàìjíríà òun lọ́wọ́ bá gbé yọ wá wọn parẹ́ nìkan. Àyíká ẹnu dénúdénú. Olówó wa ń lọ́wọ́ sí i. Àwọn òtò tí wọ́n ń tálákà sí. Ọlọ́run máa yà wá ní táàlìkà o. Wọ́n rọ́nà gbégbá rárá o. Lọ́jọ́ kó lè máa pọ̀ sí. Pátí lọ́sẹ̀lú láìlọ́ọ́ jẹ̀lú o. àwọn olóṣèlú tí wọ́n ti gba sátidé lọ́wọ́ wa wọ́n gbé Sunday lé alọ́. wọ́n bàbá wa tá a tún gbẹ̀mí náà lé àwọn náà wá gba Sunday lọ́wọ́ wa wọ́n lọ fún wa ń Friday. Lọ́jọ́ sì kí ẹ bá fi sílẹ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ bá wọn òyìnbó sọ̀rọ̀ lọ́jọ́ sí lọ́jọ́ òfin túmọ̀ sí pẹ́pọ̀ láìpẹ́. ẹ wò ó mo sọ yìí mo dúró ná. Kò sẹ́ni tí o. àsọjù ní díjà alẹ̀ Ẹ̀jẹ̀ lọ́gbà. bàbá wí ní ìsìn owó lèmi yálé ti dalẹ̀ sọ̀rọ̀ ọlẹ̀ dídà rèé ìwọ́dọ̀ bá fẹ́ ní mo dalẹ̀ wọ́n náà mórí làbújá ọlọ́rìí jẹ̀yà ọjọ́ tá a fi jẹ́. Sẹ́ni tí o ní ọ̀run ẹ̀jẹ̀ lọ́gbà gbẹ̀jẹ̀. àmọ́ bò ó tọ̀ ọ̀rọ̀ bá dé ẹja sọ fúnra wa. Ọmọ Nàìjíríà. àìṣọ̀kan Ọmọ Nàìjíríà. ń dà wá láàmú Lọ ó ń dà progress wa. àyìn Nàìjíríà. Olórí we are not doing well at all. ìjẹba kó wà lóye. ọ̀sẹ̀gbà tó gbọ́n yàtọ̀ fọba ọlọ́run tó dá wa ẹni tó gbọ́n bí ọlọ́run ò sí láyé kọ̀dọ̀ ní sí láéláé kódà àwọn ànábì gan ọ̀gbọ́n tọ́lọ́run. ìsáǹsàmọ̀ kúkúrẹ́ ẹnì kan ó ní pẹ̀lú bọ́sà olóhùn òkè fọláyé ẹni tó lẹ́nu wà ní ìkòtò ẹni tó lẹ́nu ṣayé rere ẹni tó lọ́la wà ọmọ o àríṣe láàríkà àríkà bàbá rẹ̀. Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ ìlú Nàìjíríà, olórí Nàìjíríà, ibi tẹ́. gbàgbọ́gbà o àtúbọ̀tọ̀ ló yẹ káàró tọ́lẹ̀ káàró ló yẹ káàró ènìyàn ló yẹ káàró. ẹ̀yọ̀ ọ̀la lọ́yẹ̀ àárò gbogbo ẹ̀yin aṣíwájú Yorùbá. ṣe nítorí èyí ni kódà kì í ṣe nítorí ọ̀la ni torí ọjọ́ iwájú tó ń bọ̀ lẹ́yìn torí táwọn bá lè lè ní o ó lè má ṣe sọ ní tomorrow ẹ wá gbọ́rọ̀ o. tá a bá sọ̀rọ̀ lónìí a lè mọ́ rí mọ́ lọ́la ó lè di ìrọ̀lẹ́ òní ká ẹgbẹ́ kan ti gbomi yàlẹ́ o. bàbá wa We must always be a controversial media. ọmọ ọlọ́run tó lẹ We can never be one-sided always. ṣe Yorùbá tá a bá ta síjọba ní Yorùbá ni àjọpọ̀ àmọ́ ń tà ń ṣe ni. ṣe Yorùbá ni ìjọba sì lè wá gbé a nígbà tó bá wù wá. àpapọ̀ náà ní èyí ṣe pé bọ́yọ̀ daràn ni wá torí pa ń jàfẹ́tọ̀ wà ní. Yorùbá wa àmọ́ ìgbà wa gbẹ̀mí lé àgbà tí ẹ̀mọ́ dà wá. ẹ lówùrọ̀ o a ṣe lọ́wọ́ alẹ́ mọ̀ mẹ́tẹ́ mọ́ o ẹ̀yìn ìjẹ́ wà gbọ́rọ̀ o.
nísìnyí o ṣe é mọ́ o láṣẹ ń pọ̀ wọ́n lé ìgbàkúgbà o àtúbọ̀tọ̀ ló yẹ káàró ló yẹ káàró àtúbọ̀tọ̀ ló yẹ káàró. báwo bá bẹ̀rù orúkọ táwọn òbí sọ́wọ́ ó tọ́ka bẹ̀rù orúkọ táwọn òbí wá ń jẹ́ ìgbà tó orúkọ náà bàjẹ́ lórí wọn làwa náà ṣe ìkànnì dorúkọ fámìlì o ta ló jẹ́ pé ẹ lọ́mọ síta ní bèmí ta sí ọmọ jùkà sí yóò tọ́ka bẹ̀rù orúkọ orúkọ tọ́ka bẹ̀rù. ẹni ọmọ dìde lórí agodo fún àsìkò òun náà ọmọ nàìjíríà fún ètò ní ìtókù tó fẹ́ gorí afẹ́fẹ́. bá ti bọ́ lẹ́nu òkè òkun tó parí àwọn immigration officers wọ́n ti péjọ wọ́n parí nàìjíríà. tipẹ́tipẹ́ lórúkọ nàìjíríà ti bàjẹ́ lókè òkun ṣẹ́gbọ́n tí Dr. Sikiru Ayinde Barrister wí. gbogbo bọ́sì security òkun ti dé ìgbọ́ ṣáàṣì náà máa fún ẹ. embarrassment ti pọ̀jù lórí wa o tó o bá ẹ̀sùn tó fi kàn wẹ́ rárá wọn ò tún ní ṣe sọ́ọ̀rì tó bá ṣe tán. ṣẹ́jọ́ àwọn òyìnbó wà ní kì í ṣẹ́jọ́ àwọn òyìnbó rárá ilé ìjàlá ti ń gbọ́ sábà bí o onígbà ló ń pè ká ẹ̀ lè kú bọ́ ọmọ adámọ̀ tó fi kódò tí o ẹ̀jẹ̀ ká bá ó kí gbogbo ọmọ Yorùbá pátápátá ìrètí ìwà òkókó ní ìjà ṣòfò orúkọ wa lágbára lọ́wọ́ lọ. kọ́mọ náà òní ó dìde fìwà ìrà ẹ̀yọ́ máa padà láìpẹ́. àgbẹ̀dọ́ orúkọ wa ò dá lókèrè o kókó ọ̀rọ̀ rẹ̀ tún yẹn wò tún yẹn wò ọ̀rọ̀ rẹ̀ tún yẹn wò. 1st October 1960 láti gba independence wa a ò sọ fún ẹ̀kọ́ ìnira ní tọ́lọ́mù pẹ̀lú civilian ni mo ń bá wí ẹni yóò tó ti lè jó lórí ibi tẹ́ kó adé o adúpẹ́. ẹ̀yin aṣíwájú orílẹ̀-èdè wa ojú ń gbà wájú fún yín báwùsá bá ṣèlú tí yóò tọmọ bí yorùbá bá ṣèlú tí ó bá mú bí ibo bá ṣèlú tí ó tọmọ ṣé káyọ̀ delegation rẹ̀ kú tọ́nu àbí kọ́rẹ́ tó kò lè ti bí àbí káfí chemistry ránṣẹ́ fábíkọ́ tàbí lùkànà kó a bá wa ṣe kẹ́ni ó tó sọ pé dọ̀wọ́ ẹ̀yìn o mo tàka sórí nàìjíríà káwa má rí jẹ́ pé wá áfíríkà náà mọ̀ wá o tó tí ó bá ti ní tiwa o pé kádàgbà ya ẹ ò rí wípé ìrédòdì ni nàìjíríà ẹ̀rọ lókìlẹ̀ o ẹ̀yìn ọ̀la ló yẹ ká rò ká ṣọ́ra ká má dẹ̀ ní ẹ̀yìn ọ̀rọ̀ màrí ẹ̀ gbé ẹ̀ wò ẹ̀ gbé ẹ̀ wò ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ gbé ẹ̀ wò. lákòókò bẹ̀rẹ̀ lórí oúnjẹ wa wọ́n kókó ìwọ sílẹ̀ méjì ọjọ́ sí ó ti dé lọ́gọ́rin náírà lójú wa gàrí sílẹ̀ kan àbọ̀ lódórí ó ti lé nígbà náírà lójú wa olówó ló ń bẹ̀rẹ̀ sí tó ń jẹ́sí pẹ̀lẹ́yìn lọ́jọ́ sunday tó bá ṣí coca-cola tó ń ta ní sísì lọ́jọ́ sí ó ti lọ sórí 10 náírà mọ́ òye. oúnjẹ wa lẹ́ẹ̀mẹ́ta ògùn ẹ̀jẹ̀ ibi nàìjíríà ògùn rè yìí o òye wa o ìṣúwé nàìjíríà o kálákáwá àwọn ìyàwó ọ̀rọ̀ máa ń yẹ gbéyẹ̀wò gbéyẹ̀wò ọ̀rọ̀ yẹ gbéyẹ̀wò. gbogbo ìlú nàìjíríà kí ló ti jẹ́ ìgbà táwọn pọ̀n sílẹ̀ lọ́jọ́ sí àwọn owó jàre wa àwọn dunu ayọ́kẹ́lẹ́ náírà owó bá àwọn owó jẹ kúrú kí mọ́ o. lọ́sàlì 2 to 1 ọjọ́ sí oní 70 to 1 mọ́ wa lọ́wọ́ amẹ́ríkà dọ́là ò pé náírà kan àwa lọ́jọ́ sí oní 50 something to 1 lójú wa. ọ̀gẹ̀dẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀sọ́ pọ́npọ́ o ìyá ń jẹ́ sí ẹ̀sọ́ pọ́njó ìlú elépo ní nàìjíríà àwa ní 1000
ṣe wá tò sílé èkó òwò aṣọ ẹ wà sún ọjọ́ mẹ́ta níbẹ̀ kò tó èkó bó bá tún máa yà òwò kókó ni ojoojúmọ́ lè wo epo wa ń lékún ní nàìjíríà táwa yóò ẹgbẹ́yẹ̀wò ọ̀rọ̀ rí ẹgbẹ́yẹ̀wò ẹgbẹ́yẹ̀wò ọ̀rọ̀ rí ẹgbẹ́yẹ̀wò. Educational system wa ojoojúmọ́ ní system wa yí ọmọ sẹ́kọ́ndì ò lè sòyìnbó ó yanjú owó oníṣà wọn ò lọ déédéé tọmọ bá lọ sí yunifásitì tiwa àbí polytechnic tiwa tó bá mẹ́sẹ̀ kọ́ọ̀sì ọdún mẹ́rin. tó bá kàwé bọ́ọ̀dún méjì tó bá yanjú private ni ó bọ́ọ̀dún méjì tó kù ṣe. èyí mọ́tò school ẹ̀wà rẹ̀lẹ̀ wọ́n tó sílé ìwé òwò àtọ́dún gan kò sí concentration lọ́rọ̀ ìwé wọn. amenity school ògùn rege ẹ ògùn ní sanwó lẹ́sàn àdédé fọmọ bá mẹ́sẹ̀ dánwò tó fẹ́ yege àfi kọ́mọ lè gbé owó wa èyí tó lóbìnrin tí ò bá ló lọ àfi kó mẹ́rin balẹ̀ kó tó yege bí ò bá lé mẹ́rin balẹ̀ tó bá yarí. yá àwùjọ ló ṣe sọ ọmọ kóòtù òjìbí gbogbo ọmọ táyà òjì omi tó bá dáhùn láti máa gbé mi àbí láti máa rò ní kétékété. ìwà bàjẹ́ lè ń wù yó ẹ̀rọ nù o àwa náà ń bímọ sẹ́mọ̀ o wíṣẹ́ nàìjíríà o ẹ̀yìn ọ̀la. ìjọ mo kí gbogbo ọmọ kóòtù òjìbí gbogbo ọmọ káàárọ̀ òjì omi tó bá ti láǹfààní láti máa gbé mi àbí láti máa rò ní kétékété. gbọ́ngbọ́n bí mo ti olóyún àlàfífùgbò láàrin onírúurú aṣọ ọmọ aláwọ̀ ní takusálà náírà àbámi òní wó. medical services ó ṣe súnmọ́. mo kí ẹkú sinmi ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní àti máa gbé mi káàkiri orílẹ̀-èdè àgbáyé. máa gbọ́ àgàgà tó bá ń ṣiṣẹ́ orúkọ mi ò ní padà kọ́ mo ṣúgà bọ̀ akílẹ̀ fi ní ṣọgbọ́n àwọlé ọmọ òdúdú wa. paná wọ́n ní generating plant. mo kí ẹkú sinmi ní lápá àtọ̀dọ̀ tí ń lọ wọn. sọ́nìtàn wò wá ní ikú ọ̀pọ̀ ẹ̀mí. rí bí nǹkan ṣe lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ tó gba kí gbogbo ọmọ yorùbá pe àrò àtàdọ̀ fún inú wọn ni o. láìpẹ́ ọjọ́ tí ọpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń darí kán tó darí ọpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń tu yorùbá bọ̀ ṣáájú àkókò yìí. bá mi lò lọ́dà adúpẹ́ fún ẹ̀yin tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí náà akin ẹkú iṣẹ́ takuntakun. nígbẹ̀yìn o lẹ́ni tó lówó fi lọ sókè ìjọba bá ní awí tí ò bá kí ń dìjà tí mẹ́kùnù o tá a bá ní awí tí ò bá ní darí o. yóò fi rògùn ìbéèrè ní ìjà kọ́ fún gbogbo ọmọ kóòtù òjìbí àwọn ọmọ káàárọ̀ òjíire. nígbà òfẹ́ nígbẹ̀yìn o. ibo nílẹ̀ yorùbá ti dorí kodò ibo ní yorùbá ti ṣìṣe ibo ní yorùbá ti bú tán ti bú kù. bí o bá sì tọ́jú fún lásìkò gẹ́gẹ́ bí ọmọ kékeré tèmi àti tẹ̀tà abálẹ̀nà yẹn bàbá wa tẹ́ bí wa. làwọn yẹn ń dànù bẹ́ẹ̀ ẹ̀mí àìfìmọ̀ṣọ̀kan ló kí ń jẹ́ kí yorùbá ráàyè gòkè àgbà èyí tá a ti bálẹ̀nà àwọn tó bí wa náà ló tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. nàìjíríà ọ̀nà wá sí ti ọ̀rọ̀ máa rí ilẹ̀. òun ni olóògbé Dr. Sikiru Ayinde Barrister àkọkalẹ̀ yìí tó fi tó àwa ọ̀dọ́ ìròyìn sí ojú ọ̀nà ká lè mọ ibi tá à ń lọ. nàìjíríà táwa yìí jọ mí lójú. ó ṣe ní láàánú pé orílẹ̀-èdè nàìjíríà ọkọ̀ kan tó jẹ́ pé Olódùmarè mọ bó ṣàṣe pilẹ̀ rẹ̀ ṣùgbọ́n ó yé èèyàn ó dẹ̀ yé Ọlọ́run ó dẹ̀ yé àwọn tán bẹ̀rẹ̀ orílẹ̀-èdè yìí. ó dà sí wọn olùkáyà àwọn ṣùgbọ́n tá a bá ní awítà ní parọ́ oníṣẹ́ṣe ọmọ wọ́n gbé wa sórí òfúrufú fẹ́tẹ̀ àṣà tí ò ní kán ni. tó kọ́ṣẹ́ ọwọ́ kò rí gbígbà tá a bá ní abúlé wa gbé ọmọ Yorùbá wá pọ̀ jù ó. gbajúmọ̀ ọmọ Yorùbá yìí tó Olódùmarè ṣẹ́gi ọ̀là ló lọ́wọ́ ẹ̀yin aṣíwájú ilẹ̀ kóòtù òjìbí ilẹ̀ káàárọ̀ òjíire gbogbo ẹ̀yin lágbo òṣèlú nínú nàìjíríà yìí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùn nílùú ìlú ọ̀rọ̀ nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ẹ dipò ńláńlá mú nílẹ̀ Yorùbá káṣù lẹ́bù èyí ti sẹ́ kánsẹ́lọ̀ èyí ti jẹ́ aráwájú tó ṣe wá rí báwo yẹ máa lọ ẹsẹ̀ ń wo ọkọ̀ Yorùbá tó sì wọnú omi lọ báyìí pẹ̀lú governors àwa ni gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá èyí ti ṣe kí aládé pẹ̀lú àwọn deputies àbẹ̀rẹ̀ báyìí báwo la ṣe wá bára wa ní ipò tá a bára wa lénìí wà ó a gbìyànjú títí ṣùgbọ́n a rí pé agbára tá a sà láì sí ìkúnlọ́wọ́ yín àṣà tí ò ní kan òfúrufú fẹ́ tẹ̀ ní. pàṣọ fáwọn
àárọ̀ ìyẹn á bẹ̀yìn ẹ̀yin tó lódùmarè ṣẹ́gi ọ̀là lé lọ́wọ́ nílẹ̀ Yorùbá ẹ bá wa gbìyànjú ẹ bá wa sa ipá agbára yín lórí kí ilẹ̀ Yorùbá ó lè gbòmìnira àdúgbò olóṣèlú lọ́dọ̀ tẹ̀yìn bẹ̀ ń bí àbáyé ń tó sọ pé òun dunú gẹ́gẹ́ bí pé òun jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lónìí ọmọ Amẹ́ríkà bá jí á ní God bless Amẹ́ríkà sẹ́ni kò ní gbà kí ní God bless Nàìjíríà ìjà kọ́ ìbéèrè mi èrè kí ni ìpàṣẹpọ̀ èrè kí ni bàǹtẹ́sẹ̀dì kí ni mo jèrè gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí màá fún ní God bless orílẹ̀-èdè Nàìjíríà kí ni ipa táwọn ìjọba ń kó lórí ìlọsíwájú tàwa gbogbo ẹ̀yin tẹ̀yìn tukọ̀ mi lọ́wọ́ báyìí tá a bá ní àwò dáadáa láti fọ ọtí lọ sókè ní gbogbo yín sàṣàlà fi máa rọ́mọ 30 years tó ń ṣèjọba lọ lórílẹ̀ Nàìjíríà báyìí ṣé ẹ̀ tí ẹ̀rọ tàwọn ogun ọ̀la mọ́ ti ń mọ́ ni ẹ̀rọ ìlú bámúbámú ni mo yé mi nà pé bí n pọ̀ mọ́ nìkan ọ̀kan. Dr. Sikiru Ayinde Barrister ní ẹgbẹ̀rún Ọlọ́run. ẹgbẹ́ panika di ẹgbẹ́ Nàìjíríà rù. ṣé ìfẹ́ dídí olùgáàdì ní ká bú ni àbáwọn bàbá wa tí wọ́n fi àìmọ̀kànmọ̀kàn tán fi kó sọ́wọ́ òyìnbó amúnisìn. unemployed ló pọ̀ jù nínú wa wọn bá ló ń ṣiṣẹ́ wọn ò lọ́wọ́ náà o ojoojúmọ́ lọ́wọ́ transport ń lékún òṣìṣẹ́ wà lóòrùn tó ń ṣiṣẹ́ ẹni máa jẹ́ wà. ṣáájú káwọn òyìnbó amúnisìn tó dé ní ilẹ̀ Yorùbá ti ń ṣàkóso lórí ọrọ̀ ajé lórí ọ̀rọ̀ ìṣúná wọn. kọ́kọ́ ṣe kàwé wọn. alọ́ba níjòyè níbi tó ní alólórí ogun. káàká ẹgbẹ́ ọmọ ẹ̀. aláwọn tí wọ́n ṣàmójútó gbogbo agbègbè ẹkùn tó wọ ilẹ̀ Yorùbá. tí ó bí báwọn fa níbi tó bá ní. ṣùgbọ́n kété táwọn òyìnbó amúnisìn dé wọ́n fi dúdú bò wá lójú wọn sọ fún àwọn fẹ́ wá pé èèmọ̀ lórí ọ̀rọ̀ ọ̀làjú ṣùgbọ́n ṣe ni láàánú kọ́ làjú kọ́ náà mú wá fún wa. àkóbá burúkú ló jẹ́ fún gbogbo ọmọládé àwọn àṣẹ orílẹ̀-èdè wa kàràkà tí wọ́n bọ́ lóko ẹrú náà ọmọ Yorùbá bá kóra wọn jọ tí wọ́n ń gbìyànjú àti bọ́ lóko ẹrú ó máa ń ṣe ní láàánú pọ̀pọ̀lọpọ̀ lára wọn náà ló tún gbàbọ̀dè fún wọn. ẹjọ́ àfọlẹ́rọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ká fi jọ́ọ̀dì ẹ̀ ká fi tẹ́ńkì Abíọ́lá ká fi jọ́ọ̀dì ẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo ìtàn líle yékéyéké gẹ́gẹ́ bí aṣíwájú ọmọ Yorùbá torí ẹ̀tàn kọ́ ká fi kún káyọ kúrò ọ̀kan gbòógì lẹ́yìn náà jẹ́ lára àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá lónìí gbogbo táwọn ọmọ ọ̀sìn ibi tó ń pa wá lẹ́kùn lẹ́mọ̀ dáadáa jù wá lọ gbogbo tá à ń pa epo ó ní wàhálà gbogbo lẹ́yìn náà mọ̀ torí gbà táwọn ò tí ì dáyé lẹ́yìn náà ti wà lẹ́tí ń bá wọn jẹ lẹ́tí ń bá wọn mu tó ń ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí kò sí ètò sókùnkùn sí ń bẹ̀ ṣé ló ṣe máa rí lọ rèé ìjà kọ́ ìbéèrè ní o ṣé bí ó ṣe máa rí lọ rèé tàbá ní abira wa ipa wo ló bá fẹ́ máa wọlé ọ̀kọ́ lórí ilẹ̀ Yorùbá ipa wo ló ń kiri Abíọ́lá kó Adékúnlé Ajásin ti Bọ́lá Ìgè Gani Fáwẹ́hìn ni àwọn akíkanjú akọ́nibìnrin bí Fúnmiláyọ̀ Ransome Kuti ipa wo náà kó lórí òmìnira Nàìjíríà ṣùgbọ́n òmìnira tó ń bèrè fún dọ́kì náà ṣòlá ló lọ́wọ́ báyìí ìjà kọ́ ìbéèrè ni o ẹ̀ka bíra wa léèrè bùfẹ́ ẹni tí mo fọ̀ tí túmọ̀ Danfodio tó dé kán tó wá jagun ẹ̀sìn tó ń jogun jihad tó sọ àwọn ẹ̀yà Haúsá dẹni tó ń lo emir nílẹ̀ Nàìjíríà lónìí ó ní bí àwọn Haúsá sì ṣe ṣàkóso wọn ṣáájú káwọn òyìnbó tó wá gbàkóso nílẹ̀ Yorùbá àti níbi ní empire rí àti ní Ọ̀yọ́ empire náà rí báwo la ṣe ṣe lọ́yọ̀ empire báwo la ṣe ṣe lọ́yọ̀ Kàtúngà báwo la ṣe ń ṣàkóso nígbà náà ìjọba ṣíṣe náà la ṣe ń ṣe nísìnyí kí láwọn àṣẹ àwọn baba ńlá wa ibi tí wọ́n ṣe gbé ọmọ kóòtù òdì bí orin nílẹ̀ rèé bá a bá kọ̀ tá àgbẹ̀rẹ̀ kó olóko ẹrú
a jẹ́ pé ẹkún táwọn barista sún lójú ayé wọn kó tó jẹ́ bàbá yìí. tí wọ́n sún tó fi dọjọ́ kú wọn àwọn náà tún ti gbé báyìí a tún ti sún lọ lọ́wọ́ báyìí sáwọn àwọn ọmọdé wa ó tún máa sún lọ náà ní ṣé bí ó ṣe máa rí lọ rèé ìgbàkọ́ ìbéèrè mi lóòótọ́ agbo òṣèlú dùn fáwọn tó bá ń tẹ́ gbàdúrà lóṣèlú lọ́wọ́ báyìí ṣùgbọ́n wọ́n ti pé orí kí ń gómọ̀ sàmọ́ ní gómọ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni tí ò bá lówó lọ́wọ́ tíyàwó rẹ ní táwọn ọmọ rẹ ní kí láṣẹ wá sí pé wọn tún ní bẹ́ẹ̀ fúlàní lọ́dọ̀ ìlà tó bá tún yá owó máa ń tán ipò máa ń tán ọmọlúwàbí àti tòun ò ní tán ní ìbabalógun ọdẹ́yìn lọ́láwé ìgbà gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìbàdàn ọdún tí bá fi jí láyé mi báyìí mo máa ń gbóṣùbà káàrí fún púpọ̀ àlọ́wọ́ Fúlàní Ìlọrin nínú ogun Òṣogbo ogun lógun jálùmí tí ò bá sí ìbalógun ọdẹ́yìn lọ́ni ipò yìí nílẹ̀ Ìbàdàn bá wà lónìí pàápàá jùlọ ogun Òṣogbo ibo l'Òṣogbo bá wà lónìí sáà náà mọ owó láwà níbi ọmọ àlọrin ni sáà náà mọ sọ pé Ìlọrin Òṣogbo is no man's land ibi tí Kwara State tán sọ lónìí abẹ́ ti gbàgbé ni ayé àwọn bàbá òpè tán lọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá làwọn náà tó jẹ́ aṣíwájú ẹ̀sìn làwọn náà tí wọ́n sọ categorically pé lọ́run kì í ṣe lọ Yorùbá tí ò bá sọ pẹ́lẹ́pẹ́ Balógun ọdẹ́yìn lọ àtàwọn ọkọ̀ ọmọ ogun Ìbàdàn tí wọ́n ṣẹ́gun Fúlàní l'Óṣogbo ipò wo ni ilẹ̀ Yorùbá wà ipò wo làwọn ọmọ Yorùbá bá wà ipò wo ni ilẹ̀ Ìbàdàn bá wà ipò wo ni Òṣogbo gángan ò bá wà lónìí ajẹ́kókò ní sáàtà ọjà Òṣogbo mọ́ ẹni àlọ́ Òṣogbo náà láàmú ń gbọ́ ìdákọ́ ìbéèrè ni o ọdẹ́yìn lọ lọ́bọ̀ ìtọ́ sì wà lẹ̀ àwọn akọni Ìbàdàn lọ ṣùgbọ́n tẹ wọ́n sì wà lẹ̀ tàbá ni abira wa àwọn aṣíwájú ẹ̀yin tá à ń tẹ̀lé ẹ̀yin tẹ́ dé lórí wa ẹ̀rọ ni barista ń sọ yìí o ìbéèrè ni ìdákọ́ o tàbá ni abiri tí ì bá dìjà. ọmọ Nàìjíríà o níbo là ń lọ o. ìbéèrè ni ọmọ Nàìjíríà níbo là ń lọ ọmọ olóṣèlú Nàìjíríà ibo là ń lọ ẹ̀yin akíkanjú ilẹ̀ Yorùbá ibo là ń lọ olóyè ààrẹ Gani Adams ibo là ń lọ gọ́ọ̀nà Rotimi Akeredolu ibo là ń lọ tẹ bá ní amọ̀dàkọ̀ àwọn wọ̀nyí bí ẹni pa àmọ́ tá à ń ṣe ni ìṣàkóso ilẹ̀ Yorùbá lónìí ṣáájú bá tiẹ̀ padà gbòmìnira ẹ̀rọ wọn náà lè sí wà báyìí báyìí ipa wo lọ ṣe gọ́ọ̀nà Ṣèyí Mákindé ojoojúmọ́ nìjínigbé ń gbilẹ̀ ní Ọ̀yọ́ state kí n pè báyìí ojoojúmọ́ nìjínigbé ń gbilẹ̀ ní Ògùn state gómìnà Dàpọ̀ Abíọ́dún ìtàn wo lẹ́ ń kọ́ kalẹ̀ ìdàkọ́ ìbéèrè mi o ìgbẹ̀yìn aṣòfin tá a dìbò yàn tẹ́ ẹ yanjú kalẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin Àbújá ìgbẹ̀yìn sẹ́nẹ́tọ̀ Òwúrì tá a ní ṣé bẹ́ẹ̀ ṣe mọ òwúrà rò ebi ń pa wá kú lọ nílé ẹ̀yin lọ patí ẹ̀ ń gbé private jet lọ tẹ bá dàjà ṣubú lulẹ̀ pẹ́rẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà yá France yá Germany yá ẹ̀ lọ́ ṣètọ́jú ara yín bẹ̀ ṣé mi lè wọ Benin Republic láì lo passport ṣe possible ogunlọ́gọ̀ orí mi ló dẹ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá tá a lówó tá a nìkan ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin adarí wa ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ti gbà tẹ̀ ń wá bò tẹ̀ ń bá wa ṣe káàkiri gbogbo ẹsẹ̀ kúkú ẹ wọlé tẹ bẹ kó mú wa lọ́wọ́ ẹ fẹ́ yà fún wèrè ní tó padà pa ẹ́ nígbẹ̀yìn ayé yín ẹ mọ̀ bẹ ṣùgbọ́n kò ní sáṣẹ lẹ́nu yín mọ́ ẹ rántí àwọn àkókò kan tó jẹ́ pé ẹ mọ̀ kọjá ànímọ́pẹ́ ìyẹn ń lọ mọ́ ìbẹ́ ń lọ sí ẹ̀kọ́ sáré ní àmọ̀ pé gọ́ọ̀nà wa ló ń lọ àsìkò díẹ̀ náà ló kù fún yín ó pẹ́ bí ọdún mẹ́jọ ẹ padà dẹni tó yẹ pé àmọ̀ bè pé èwo ní wọn ní lọ ná nígbà tó ní sẹ́síkọ́ọ̀tì mọ́ tí ò ní sí yà fún wèrè mímọ́ ṣùgbọ́n tẹ bá ṣe lẹ̀ ìtàn oróyìn ìjàkọ́ ìbéèrè mi tàbá ní abìwá wa tí ì bá dìjà gọ́ọ̀nà Dàpọ̀ Abíọ́dún security Ogun State mẹ́ẹ̀ adétẹ̀ṣe fún wa ni pé air protect life and property wa lè sọ fún wa
ṣe náà lẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọn ìkàbò tọ́tọ́ tí ń rè ìpálẹ̀ àmẹ́. kí ló jẹ́ pé tẹ bá nídìí ìrànlọ́wọ́ wa nìkan lè mú wá èsì o tá a bá nídìí ìrànlọ́wọ́ yín àtẹ̀lẹ́wọ́ àti déwájú yín mọ́. kí làwa lọ ìjà kọ́ ìbéèrè ni àfíríkà o tẹ bá pa ogun wa tán lórí ẹni o. tẹ pa wá kíkẹ́ dúdú àwa báyìí. báwo bá ní ti mẹ́tàlá ọmọ Yorùbá mi ò tún dìde wọ́n jà fún ẹ̀tọ́ wọn ká ṣọ́ra wọ́n béèrè fún tó tọ́ sí wọn lọ́wọ́ yín. yòówó ìjà kọ́ ìbéèrè ni ọmọ Yorùbá ìyàwó gbogbo ẹ̀yin olówó àrùn wa náà nàìjíríà ẹ mọ̀ kọ́ ẹ ti kún sọ́wọ́ Yorùbá. Yorùbá ti ń dẹrú lọ Yorùbá ti ń roko aṣálẹ̀ lọ ó tẹ̀yìn ìyà ń jẹ gbogbo mẹ̀kúnnù ìran Yorùbá. pẹ̀lẹ́ yìí sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbìyànjú orí gbìyànjú náà ló kú lé. ìbò fún wọn MK Abíọ́lá ọ̀dà àbúdà ó gbìyànjú wọ́n orí gbìyànjú náà ló kú lé. wọn lọ èyí ti ṣe èyí ti jẹ́ sẹlẹbírẹ́tì ẹ̀yin tẹ́yìn ò tí ì kú ẹgbẹ́ kan mú jáde fọmọ nàìjíríà. ní 1999 nígbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ń ṣe ààrẹ lọ́wọ́ agbára wà ipò wà tọ́ bá ń lọ lójú ọ̀nà kò sẹ́ tó sọ pé ta ní lọ ṣùgbọ́n tọ́ bá ń lọ lónìí ó lójú ọ̀nà tó máa mọ̀ pé Báṣọ̀rọ̀ ló lọ. ìdàkọ́ ìbéèrè ni aláṣẹ ọjọ́ kìíní àná ti dẹni tí ò láṣẹ lẹ́nu mọ́ ṣùgbọ́n bá ní kò bàjẹ́ ìwọ̀nba agbára tẹ́ ẹ tún ní ìwọ̀nba èèyàn tẹ́ ẹ mọ̀ ìwọ̀nba agbára tẹ́ ẹ ní ẹ fi kún wa lọ́wọ́ ẹ jẹ́ kó orílẹ̀-èdè Yorùbá ó dúró ẹ mọ̀ dá gọkò kàn yín tẹ́lá ẹni tó sẹ̀ nínú àwọn tó já síwájú wa ẹ̀sẹ̀ tí a fẹ́ ní ní òsẹ́ ní ìyẹn ní òsẹ́ yìí sẹ́gbẹ́ kan náà ẹ jájọ fìmọ̀ ṣọ̀kan lórí bí ìyẹn Yorùbá ó ṣe bọ́ kó olóko ẹrú náà bàbá wa délé àmà bára wa wí kálẹ̀ mi tí mo sọ̀rọ̀ kan ni mo ti sọ̀rọ̀ tí ò dáa tó ti bí yín lórí ẹ̀ ṣe náà wo ta gọ́ta wa ẹ fi ìmọ̀ tẹ́yìn náà ní ẹ fi kún wa lọ́wọ́ ẹ jẹ́ ká bọ́ kó olóko ẹrú ẹ gbìyànjú ẹ sapá yín fún wa. àwọn British yóò ṣàánú wa òun bìrìtì kó kí ìyẹn Yorùbá ó gbọ̀n ọgbọ́n báwo ṣe kó góòdì gbogbo bó bá ti wọn ló ń jẹ wọn lógún àwọn ní òwà láti wá jẹ́ kí ìlọsíwájú bá ìran wa bọ́n ṣe máa jí góòdì àti pẹtrol náà Yorùbá ni wọ́n ń sọ gbogbo máa bù wá bí ó ṣe lè tí wọ́n ní ó ń jẹ́ ìrògbà wọn kàkà bàbá wa náà tún wá jẹ́ ká tún sapọ̀ láti bọ́ kó lóko wọn owó táwọn náà fẹ́ mí kò jẹ́ káwọn náà gbọ́n olú gbogbo owó tẹ́ ẹ ní gbogbo ọmọ Sani Abacha gbogbo owó tán rí kó jẹ àwọn ọ̀dà lónìí mọ́ Abacha tí ó mọ sọ̀rọ̀ apàṣẹ ìwà tó sẹ́ni tó tó láti fọ́ padà Abacha lójú àwọn ọmọ rẹ̀ dá lónìí bẹ́ẹ̀ tiẹ̀ lówó lọ́wọ́ lóòótọ́ bọ́n lókìkí lóòótọ́ ìgbà wọn tẹ́lẹ̀ láti lè sọ̀rọ̀ kọ́ ọmọ Yorùbá gbà sálẹ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ Nàìjíríà gbà mọ́ bàbá wọn ti balẹ̀ jẹ́ kó tó lọ ìdàkọ́ ìbéèrè ni lóòótọ́ àwa kéré nígbà tó ń gba independent ìgbà ọmọpa táwọn bàbá wa kó lórí kí independent ilẹ̀ Nàìjíríà ò lè wáyé ìwé làwọn fún mi láyọ̀ ra san Kútì. àyùgbé pa àwọn Yorùbá ló lọ sókè òkun tí wọ́n lọ ṣèfẹ̀hónúhàn ní 1960 independent tó wáyé ṣùgbọ́n sí independent tán gbà tó lànà lọ́wọ́ báyìí àwọn ìjọba ológun da gbogbo constitution Nàìjíríà rú wọ́n pa á lọ́mọ wọ́n pa Akíntọ́lá wọ́n darí lọ́wọ́ sẹ́wọ̀n ojú ẹ̀yìn bàbá wa yìí náà ló ṣe ṣèbí àfìmọ̀ṣọ̀kan gbogbo yín náà ni ṣẹ́bi wọn wá ni kàkàkà àfìmọ̀ṣọ̀kan gbogbo Yorùbá àsìkò náà láàrín àti pé nìkan ṣe tí ò dá sí mi lọ́dún tó kọjá òòrè ìwúkú tí ìyẹn Yorùbá ṣe gan. ọmọ ọlọ́run kọ̀rọ̀ wọn lójú àdúrà ló máa ń gbà kí sábàá. èyí ti jẹ́ èyí ti ṣe. Nàìjíríà yóò kárò ojú o kájọ máa ṣọ̀rẹ́ ká má ṣe jà o ìgbẹ̀yìn yógún òkè ìṣúwọ̀n o ẹ̀bẹ̀ lábẹ́ bàbá òkè o wà fọ̀nà hàn wá aláwòrán o báwo ṣe ṣe tí o ní ìjà o báwa ṣe kìlú àwòtò ká má rògbòn ní Nàìjíríà o ẹ bá mi ṣàmì Nàìjíríà o Nàìjíríà ẹ ṣàmì Nàìjíríà. ọlọ́pàá ẹ̀jẹ̀ ìlà bá ránṣẹ́ sí o wípé kò wá ròyìn ogun mọ́lá ìbáròyìn. ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ìlà bá ránṣẹ́ sí o wípé kò wá ròyìn ogun mọ́lá ìbáròyìn. gbogbo kì í bímọ tó rọ̀ ọmọ balẹ̀ ló fún màmí ọ̀rọ̀ tó kọ́ ọ́ àti ṣàlàyé kó yé àwa
kó yẹra wa ní ìjọba o àbí ṣàlàyé kó yẹra wa ní. gbogbo ìyáfà tó kọjá bàbá mi ìbò tẹ̀mí tó ìlú tó lọ wọn ò ṣèkà haúsá tó parẹ́ òní yorùbá tó parẹ́ lẹ́nu wọn. àánú sẹ́mi o ẹran tí o ọmọ bàbá méjì wá ń para wọn wọ́n para wọn ẹran tí o ọmọ bàbá méjì wá ń para wọn. ẹni Ṣàngó bá bínú o lọ́ba tó tú ẹja òní bọ́ba kò so èmi mọ́ ẹni ara tójú ẹ̀ wọlé o tó bá lọ yá fọwọ́ bàtí àfọwọ́ bàtí o nàìjà o ká má ṣe ìjà ká má ṣe jagun láti sọ wípé o nàìjà o ká má ṣe ìjà ká má ṣe jagun nàìjíríà orílẹ̀-èdè gbogbo wa ní nàìjíríà orílẹ̀-èdè gbogbo wa ní ká fọwọ́sowọ́pọ̀ ká lè fìjọ gbé nàìjíríà sókè àjọ dàdé ilé orílẹ̀-èdè gbogbo wa ní ìlú mi ìlú nàìjíríà. ẹ má bínú ìjà rẹ ọmọ Yorùbá. dára ó lẹ́wà púpọ̀ ibi òun kí mo lè lọ ní ayé mi o mi ò lè má gbé nàìjíríà. lọ́lá ọlọ́run o nàìjíríà ò má ní nàìjíríà. lọ́lá ọlọ́run o nàìjíríà ò má ní nàìjíríà. ṣíṣe wí pé àkìyọ̀ wọ́n o. ọba ẹ má bínú ẹ ọmọ kóòtù òdìbò ọmọ káàárọ̀ òjìrè. tó máa ń wà kì í ṣàgbára. mo ní sáré ló mú mi náà nìyí tó fẹ́ gbomi mu díẹ̀. ìrìn àyò kárò olóró tí ẹ bá ní kí yẹn dúdú fẹ̀ yóò ra dé egun. ìgbẹ̀yìn yókùn òkè. ẹ má wọrí àǹfààní sì wà fún wa lórí ètò tó pọ̀ dáadáa. báwo ló pè wá. a sì ní ọjọ́ ní àkókò. wàhálà mo fi àsìkò gbogbo ẹ̀yọ́ ọmọ káàárọ̀ òjìrè tọ́lọ́wọ́ bá ṣẹ́gi ọ̀la fún. oníjìyà o. a fẹ́ máa gbé ìtàn Yorùbá wá ní kíkún. tí àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ bá sọ pé ká má lọ sí istimọ̀ ní ká má ka istimọ̀ gẹ́gẹ́ bí tọ́pìkì ní ilé ẹ̀kọ́ jẹ́ ká máa gbìyànjú àti pírẹsẹ̀ntì ẹ̀ jáde káwọn èèyàn wá lè bá àmọ́ bí ta ti ṣiṣẹ́. ẹ̀jẹ̀ ìlànà ránṣẹ́ sí tó ṣe ní láàánú pé púpọ̀ náà àwọn ọmọ tó ń kàwé lóde òní ọ̀la ìbárò. ni wọ́n ti dojú ìtàn Yorùbá rú mọ́ lọ́wọ́. ẹ kún wa lọ́wọ́ ká wá ìwádìí ìtàn tó jẹ́ ojúlówó wípé kó wá ròyìn. ká gbé wá láti bẹ̀rẹ̀ kó tó di pé a kó sínú oko ẹrú àwọn òyìnbó bìrìtìkó ìmọ̀ tó rọ̀ tó rọ̀. títí tó fi dọ́dún 1960 àlè lò. 1963 ọ̀rọ̀ 1967 Biafran war àbí tó ṣàlàyé. fi di 2022 tá a wà lẹ́nu gbogbo ìtàn náà ló yẹ ká máa mú wá àbí ṣàlàyé. fún àwọn ọ̀dọ́ fún àwọn ọmọ ìsìn bíi tèmi báyìí tó kọjá. ó lè jẹ́ ẹ̀kọ́ àti kóríyá fún wa tẹ̀mí tó ń ká lè jẹ́ in tó jẹ́ pé àṣà wa àti ṣe wa ó jẹ wá lógún. parẹ́ òní. a ní rí jù báyìí lọ lórí ètò lọ́jọ́ tòní rẹ̀ lè ní o. orúkọ mi ò yí padà ẹran tí o. Comrade Sugar Boy bàbá méjì. akéré ìfiníṣọgbọ́n àrólé ọmọ Odùduwà ara wọn. ọmọdé àjìjàngbara òde òní méjì. ẹ má bínú frustration ló sọ wádà àjìjàngbara Ṣàngó bá kárí ìlú wa bá dáa ni lọ́ba tó tú ó yẹ ká máa múra sí ẹ̀kọ́ àkóso. ká máa múra láti produce àwọn nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́nì àwọn nǹkan amáyédẹrùn fáwọn ìlú wa ni ṣùgbọ́n bá tiẹ̀ lálọ́pọ̀lọ́ owó ẹ̀ gan ṣé wọ́n jẹ́ kó wúlò bí àwọn olóyìnbó tá a bá tó pọ̀ lọ́ọ́ ló lè ṣàánú wa lọ́wọ́ ìjọba mùjẹmùjẹ jagun láti sọ wípé o nàìjà o. ẹja máa fèyí dágbére ṣe jàkà. ká máa fèyí ṣe lọ. mo kí bàbá mi jèrè ya. olóyè Sunday Adisa ní Adéyẹmọ Ìgbòho ṣá wà ní Professor Banji Akíntóyè nàìjíríà. ìyá Modúpẹ́ọlá Onítìrí mo kí ọ̀gá mi dáadáa wà ní Prince Ambassador àfọwọ́sọ. Omíyalé Adémọ́lá àkúṣẹ́lú nàìjíríà. àkótó àkókò lè dá dàdé. Olódùmarè àkúgbò alékè àní bàbá ìkú wà ní ẹ sọpọ́ọ̀tì wa o ìlú mi. ẹ kún wa lọ́wọ́ ẹ ká náà fi ọgbọ́n dára àti ìmọ̀ àti àkókò wa láti fi gbé àṣà Yorùbá lárugẹ tí mo lè ṣe ni mo lè ṣe ìwọ̀n abágbéra tí mo ní náà ni mo ń ṣàì láti lè jẹ́ kí ògo Yorùbá ó padà ògo Yorùbá má wọ̀ mí mọ́ ìwọ náà sa ipá tiẹ̀ láti lè jẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú tó bá wá ní tó ṣe tó sọ nípa tiẹ̀ náà ẹ láàánú dáadáa àbí búburú tàbí ọlá ṣe là ń sọ yìí táwó lọ́wọ́ là ń sọ yìí. ó dìgbà kan ní gbogbo ọmọ kóòtù òdìgbò wọn káàrọ̀ òjìrì. wà á bá yẹ ṣe ọ̀rọ̀ nàìjíríà ìgbé
ìgbèrò olúwa má dá ayẹyẹ àwa fàyè ṣe. ọ̀rọ̀ nàìjíríà ìgbèrò olúwa má dá ayẹyẹ àwa fàyè ṣe. It's Maestro on the beat. Here's your favorite #1 Nigerian saxophonist. My name is Kenny Wetin dey happen, wetin dey shele, we wan know. Yes, so ladies and gentlemen, e don come again as e dey go. Join Ayodeji Olalekan Olowokoro on Sports World on Isokan Oodua Radio Mondays to Friday. Football Spectrum on Saturday as he will take you round the world from basketball, table tennis, boxing, football and many more on Sports World. 60 minutes like 60 seconds, preaching the gospel according to the word of sport. Thank you for listening. It's Sports World. Let's go there.
Thank you.